Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi. Lónìí a máa ṣiṣẹ́ lórí ẹ̀yán ọ̀rọ̀ tí àwọn olóyìnbó máa ń pè ní modify noun or qualify noun. Ẹ̀yán, kí ni à ń pè ní ẹ̀yán? Ẹ̀yán ni ọ̀rọ̀ tàbí àkójọpọ̀ ọ̀rọ̀ tí a fi ń yán ọ̀rọ̀ orúkọ tàbí ọ̀rọ̀ arọ́pò orúkọ nínú gbólóhùn. Ẹ̀yán ni ọ̀rọ̀ tàbí àkójọpọ̀ ọ̀rọ̀ tí a fi ń yán ọ̀rọ̀ orúkọ tàbí ọ̀rọ̀ arọ́pò orúkọ nínú gbólóhùn. Oríṣi ẹ̀yán mẹ́wàá òun ni a ní. Oríṣi ẹ̀yán mẹ́wàá òun ni a ní. A ní ẹ̀yán aṣàpèjúwe, ẹ̀yán aṣòǹkà, ẹ̀yán aṣàfihàn, ẹ̀yán aláwẹ́ gbólóhùn, ẹ̀yán alátẹnumọ́, ẹ̀yán oníbàátan, ẹ̀yán arọ́pò orúkọ, ẹ̀yán arọ́pò àfarajọ orúkọ. Ẹ̀yán arọ́pò àfarajọ orúkọ. In this way, we will be able to construct our sentence properly. Ẹ̀yán ni ọ̀rọ̀ tàbí àkójọpọ̀ ọ̀rọ̀ tí a fi ń yán ọ̀rọ̀ tàbí ọ̀rọ̀ orúkọ tàbí arọ́pò àfarajọ orúkọ nínú gbólóhùn. Oríṣi ẹ̀yán mẹ́wàá òun ni a ní. Ẹ̀yán aṣàpèjúwe, ẹ̀yán aṣòǹkà, ẹ̀yán aṣàfihàn, ẹ̀yán aláwẹ́ gbólóhùn, ẹ̀yán alátẹnumọ́, ẹ̀yán oníbàátan, ẹ̀yán arọ́pò orúkọ, ẹ̀yán arọ́pò àfarajọ orúkọ. Bẹ́ẹ̀ ni a ní ẹ̀yán aṣèbéèrè àti ẹ̀yán alálàjẹ. Màá fún ẹ̀yin akẹ́kọ̀ọ́ ní ààbọ̀ ìṣẹ́jú láti kọ sílẹ̀ nígbà tí a máa tẹ̀síwájú. Ṣé a ti kọ́ tán? Number 9, ẹ̀yán aṣèbéèrè. Number 10, ẹ̀yán alálàjẹ. Tí mo ṣe ń sọ lọ pé oríṣi ẹ̀yán mẹ́wàá la ní. We have 10 types of modified noun nínú Yoruba. In this way, we will be able to write and construct our sentence properly. Níbí ẹ̀yán aṣàpèjúwe òun la máa kọ́kọ́ ṣiṣẹ́ lé lórí lónìí. Wọ́n jẹ́ ọ̀rọ̀ àpèjúwe tí ń ṣe àlàyé bí nǹkan tó yàn ṣe rí. Wọ́n jẹ́ ọ̀rọ̀ àpèjúwe tí ń ṣe àlàyé bí nǹkan tó yàn ṣe rí nínú gbólóhùn. A fún wa ní àpẹẹrẹ méjì péré, ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n a máa mú díẹ̀ nínú wọn. Ọmọ pupa ni Bọ́lá. Ọmọ pupa ni Bọ́lá. Pupa tó wà níbẹ̀ jẹ́ ẹ̀yán aṣàpèjúwe. Ó jẹ́ ìlò wọn nínú gbólóhùn ṣùgbọ́n ìsọ̀rí ọ̀rọ̀ tó jẹ́ òun ni ọ̀rọ̀ aṣàpèjúwe nínú grammar. Ìsọ̀rí ọ̀rọ̀ tó jẹ́ ó jẹ́ aṣàpèjúwe ṣùgbọ́n ìlò ẹ̀ nínú gbólóhùn, how it is used in the sentence, pupa yẹn jẹ́ ẹ̀yán aṣàpèjúwe. Nígbà tí a bá dé ìtúpalẹ̀ nínú gbólóhùn èdè Yorùbá, gbogbo ẹ̀ máa yé wa sí i. Omi díẹ̀ ni mo mu. Omi díẹ̀ ni mo mu. Díẹ̀ tó wà níbẹ̀ jẹ́ ẹ̀yán aṣàpèjúwe. Ìsọ̀rí ọ̀rọ̀ tóun náà jẹ́ nínú grammar jẹ́ ẹ̀yán aṣàpèjúwe. Ìsọ̀rí ọ̀rọ̀ tó jẹ́ nínú gbólóhùn ni ọ̀rọ̀ aṣàpèjúwe tí àwọn olóyìnbó máa ń pè ní adjective. Omi díẹ̀ ni mo mu ṣùgbọ́n ìlò ẹ̀ nínú gbólóhùn máa jẹ́ ẹ̀yán aṣàpèjúwe. Tí a bá fẹ́ ṣe ìtúpalẹ̀ gbólóhùn ní ìsọ̀rí àti ìlò wọn nínú gbólóhùn, gbogbo ẹ̀ òun ló máa yé wa. Nǹkan tí ọmọ jẹ́, ìsọ̀rí ọ̀rọ̀ tó jẹ́, ẹ̀yán wo ló bá lọ? Pupa, ìsọ̀rí ọ̀rọ̀ tó jẹ́, ẹ̀yán wo ló bá lọ? Nínú ìsọ̀rí ọ̀rọ̀ wo lòun náà jẹ́ nínú gbólóhùn? Ẹ̀yán wo ló bá lọ? Bọ́lá, ìsọ̀rí ọ̀rọ̀ wo ló jẹ́? Ṣé Olúwa ni ààbọ̀ tàbí ẹ̀yán lòun náà? Tí a bá dé ìtúpalẹ̀ gbólóhùn ní ìsọ̀rí àti ìlò wọn nínú gbólóhùn, how it is used in the sentence, the part of speech that each word belongs to and how it is used in the sentence will be discussed later. Omi díẹ̀ ni mo mu. Omi díẹ̀ tó wà níbẹ̀ jẹ́ aṣàpèjúwe ṣùgbọ́n ẹ̀yán tó jẹ́ nínú gbólóhùn ni ẹ̀yán aṣàpèjúwe. Níbí òun la máa dúró sí lónìí. A ti ṣe ẹ̀yán ẹyọ kan péré, ó sì kù 9 tá a sì fẹ́ ṣe nínú fídíò wa tó ń bọ̀. Títí ìgbà tí a máa fi pàdé, ire o.